eléyìí má tún wá ga o lórí ọ̀rọ̀ CEO Olúmíní àti bàbá Ìjẹ̀ṣà tí wọ́n bímọ tuntun láìpẹ́. Lizzy Anjorin má ti sọ àwọn ọ̀rọ̀ kan, àwọn ọ̀rọ̀ gbáǹkọ́gbè, àwọn ọ̀rọ̀ kò gbàkúgbè ọ̀rọ̀. Ẹ gbọ́ ohun tó sọ. Ẹ wo èrí ebi ti pa olórí burúkú ti ṣá bí gúre. Ẹ wò. Ilé mi rẹ́ǹtì. Ìjẹ̀ṣà ti padà bímọ o. Ọmọ Ìjẹ̀ṣà lẹ́pọ̀n ńlá o. Ọmọ Ìjẹ̀ṣà fẹ́ pọ̀njọ́ Ìjẹ̀ṣà o. Ẹ̀pọ̀n ọmọ Ìjẹ̀ṣà tó yí o. Ó ti bímọ, Ọlọ́run ti rẹ̀ lẹ́kún o. Ìyábọ̀ Òjó, Ọlọ́run tún dójú tí Ọlọ́run fi ẹ̀ṣẹ̀ sí o. Gbogbo àwọn tó dìde ogun sí ló ń ṣoríire o. Ìyábọ̀ Òjó, o bá wọn ṣoríire kankan nú ayé o. Orí pé o ti kú, orí pé Ọlọ́run ti fi kú gbóná pa àwọn ọmọ ẹ lọ́wọ́. Ẹ̀yin táànú mi ṣe jù. Mo wo fídíò bọ̀bọ̀ kan lẹ́yìn. Bọ̀bọ̀ yẹn sẹ́ẹ̀tì ẹ̀wọ̀n yẹn fún Ìjẹ̀ṣà báyìí. Fídíò tí bọ̀bọ̀ yẹn ṣe pé Ìjẹ̀ṣà ò ní padà sẹ́wọ̀n. Ọwọ́ Ọlọ́run ló wà. Ìjẹ̀ṣà ohun tó bá mú Àdùnní Adé tọ́jú ọmọ for 2 years. I think you can save that video for now. Spending the time to see Olúmíní máa fi ní strength láti wá defend family yìí. Wọ́n fi fídíò yẹn dún màwòrán mọ́ yín. Ṣé bọ́n ń gbin lábẹ́lẹ̀ ni? Ọmọ yẹn sì kéré bàbá Ìjẹ̀ṣà. Ọmọ yẹn kéré gan. Ẹ̀rí pé àwọn tó ń jí gbé ọwọ́ kan náà ti gbàgbé wọn. Ẹ̀yin ni next topic wọn. Ìjẹ̀ṣà. Ìbá má ṣe nígbà tí sí màmá sọ fún mi. Mo ní kó má post ẹ̀. Mo ló máa lẹ́yìn. Àsì pé mo mọ̀. Bàtí mi àti sí màmá ń sọ̀rọ̀ lẹ́yìn. Ó ní yèé mẹ̀ṣọ́ ẹ sọ bẹ́ẹ̀ o. Mo ní gbogbo yín ò mọ̀ Ìyábọ̀ Òjó. Tí Ìjẹ̀ṣà ò bá kú, Ìyábọ̀ Òjó ò ní padà. Blood sucking demon Ìyábọ̀ Òjó. Níjọ́ tí Ìyábọ̀ Òjó ń bọ̀ látàjùlé ọ̀run, kò kọ́lé, kò kọ́ mọ́tò, kò kọ́ nǹkankan oríire kankan. Àjẹ́ alákìísà ní Ìyábọ̀ Òjó. Tí Ìjẹ̀ṣà ò bá kú kò ní padà. Tí kò bá kú kò ní padà. Àti Ìjẹ̀ṣà àti CEO Olúmíní àárín ọ̀tá náà jọ wà. Ìjẹ̀ṣà ò ní another life apart from the film industry, and that may really affect him. Ẹ wo ẹni tó ti gbé ẹ sòrí, ẹni tó ti dó ẹ rí. Àwọn tó ń bẹ pé Ìjẹ̀ṣà ní fídíò fáìlì lẹ́nìí tí o sọ fún wọn pé Ìjẹ̀ṣà ti dó ẹ rí. Orí tẹ́ńtà tí Ìjẹ̀ṣà sọ wípé o ti mú àwọn ọmọ ẹ wá sọ́dọ̀ òun rí. Oníkólórí burúkú Bíọ́lá lọ delete video because you truly slept with Ìjẹ̀ṣà. And that statement says a lot. When Ìjẹ̀ṣà said o lọ ra súyà, o wá gba súyà ni o wá dó Ìjẹ̀ṣà. Kí ló kù fún ẹ láyé? Olórí burúkú èèyàn ni ò ní lè cancel ẹ pẹ̀lú nǹkan tó ṣe. Olórí burúkú èèyàn. And for Ìjẹ̀ṣà to end up with CEO Olúmíní, it shows God really wants to disgrace you. As of today, you have no talent, you have no life, you have no source of income. You are a pathetic beggar. CEO Olúmíní is a treasure, national treasure. CEO Olúmíní, gbọ́rí kó ṣolóṣó, gbọ́rí ibi tí ọkùnrin ti kó òbò ẹ̀ sílẹ̀, gbọ́rí ibi tó ti wà lábẹ́ blọ́ọ̀gì tó ti bayé èèyàn jẹ́, gbọ́rí ibi tí CEO Olúmíní tó ti kọ lẹ́tà pé kán wú òkú tó ti lọ dólé oníkóṣù tó wá ń gba donation. Gbogbo tó ìgbẹ́ ẹ̀dí CEO Olúmíní ò tó bàtẹ́. Ẹ lè lọ dọ̀rẹ́ lọ́la kò ní dáa fún gbogbo onídàrúdàrú. Ẹ lè lọ dọ̀rẹ́ lọ́la ẹ̀ níjọ ṣí oríire papọ̀. I don't care.
Ìjẹ̀ṣà from prison to palace. Ó rí bàbá ìtẹ̀lẹ̀ cover shoot tó wà lẹ́sẹ̀ tó fi ṣe photoshoot. Ó tí ìrọ́kùnrin kankan gbé ẹ sílé ọbí olè. Alápámá ṣiṣẹ́ ọ̀lẹ àtòbò jẹun. Ìsọkùnrin tó fẹ́ gbé wèrè sílé abomination ní Ìyábọ̀ Òjó. Ó rí cover shoot bàbá Ìjẹ̀ṣà yẹn. Ó tẹ̀ sí ìyá ẹ lójú from prison to palace. Ọlọ́run ní èmi ni. Ọlọ́run ọba nìkan ló ń jẹ́ èmi ni. He kept him. You wanted him dead. God kept him and blessed him with. ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin sọ nínú fọ́nrán yìí lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti sí Olúmídé àti bàbá Ìjẹ̀ṣà? Kí lẹ rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́.